You keep person sell kidney for 25,000. ẹ tún wo eléyìí kọ́lọ́n bá mi òkè kó ṣàánú wa o tá a bá ti ń rìn lọ́sàn-án bá rìn lálẹ́ ẹ jẹ́ ká máa rìn ká máa wẹ̀yìn torí àwọn oníṣẹ́ ibi ẹwọ̀dọ́mọdékùnrin yìí nítorí ọlọ́run o ẹ̀yin náà wò kẹ́ ẹ wọjọ́ orí ẹ̀ irú owó wo lọmọdékùnrin irú owó wo ló ń wá o irú owó wo náà ń wá tán fi dẹ́mi ẹni ẹlẹ́ni légbodò wọ́n kà lé ní wọ́n kà léjì wọn ò lè káyé èèyàn tán ti dẹ́mi ẹ̀ légbodò tán torí pé wọ́n ń wá owó ẹ̀wọ̀ ẹ̀yin náà wojú ẹ̀ ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin ẹ̀yin náà wò ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán ti ń dẹ́mi ẹlẹ́ni àìmọye ẹ̀mí ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ àìmọye èèyàn náà ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ ní ayọ̀bọ lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ o ẹ̀yin náà wojú ọ̀dọ́mọdékùnrin yìí ẹ wo 25,000 náà ń tà 25,000 ni wọ́n ń tà odidi kíndìnrín èèyàn tí wọ́n bá ti pààyàn kíndìnrín ẹni tán bá ti pààyàn ni wọ́n máa yọ ó sì ní ẹni tán ń tà fún oní Sunday lọ́gá àwọn oní yìí ní ayọ̀bọ náà ní onílùú. All the people wey una dey carry abeg help me on the light. Make I hold am. All the people wey una dey carry where una dey carry dem go. We dey carry dem dey go Ayọ̀bọ Joshua we go and kill dem there. If una kill dem wetin una dey comot for their body. Like kidney. Their kidney. Yes. Who una dey sell kidney for. One man like this. How much is he buying? 25,000. 25,000 for kidney. For kidney. Don't slap. Hey. Carry your hand down. You are interrogating. Don't slap. Man, no. 25,000. Don't touch your leg. You keep person sell kidney for 25,000. It's not me like kill them. It's my Oga that is killing them. Who is your Oga? Oga Sunday. Where is he staying? He say at Ayọ̀bọ Joshua. Ayọ̀bọ. You know him. ẹ tún wo eléyìí kọ́lọ́n bá mi òkè kó ṣàánú wa o tá a bá ti ń rìn lọ́sàn-án bá rìn lálẹ́ ẹ jẹ́ ká máa rìn ká máa wẹ̀yìn torí àwọn oníṣẹ́ ibi ẹwọ̀dọ́mọdékùnrin yìí nítorí ọlọ́run o ẹ̀yin náà wò kẹ́ ẹ wọjọ́ orí ẹ̀ irú owó wo lọmọdékùnrin irú owó wo ló ń wá o irú owó wo náà ń wá tán fi dẹ́mi ẹni ẹlẹ́ni légbodò wọ́n kà lé ní wọ́n kà léjì wọn ò lè káyé èèyàn tán ti dẹ́mi ẹ̀ légbodò tán torí pé wọ́n ń wá owó ẹ̀wọ̀ ẹ̀yin náà wojú ẹ̀ ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin ẹ̀yin náà wò ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán ti ń dẹ́mi ẹlẹ́ni àìmọye ẹ̀mí ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ àìmọye èèyàn náà ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ ní ayọ̀bọ lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ o ẹ̀yin náà wojú ọ̀dọ́mọdékùnrin yìí ẹ wo 25,000 náà ń tà 25,000 ni wọ́n ń tà odidi kíndìnrín èèyàn tí wọ́n bá ti pààyàn kíndìnrín ẹni tán bá ti pààyàn ni wọ́n máa yọ ó sì ní ẹni tán ń tà fún oní Sunday lọ́gá àwọn oní yìí ní ayọ̀bọ náà ní onílùú. All the people wey una dey carry abeg help me on the light. Make I hold am. All the people wey una dey carry where una dey carry dem go. We dey carry dem dey go Ayọ̀bọ Joshua we go and kill dem there. If una kill dem wetin una dey comot for their body. Like kidney. Their kidney. Yes. Who una dey sell kidney for. It's one man like this. How much is he buying? 25,000. 25,000 for kidney. For kidney. Don't slap. Hey. Carry your hand down. You are interrogating. Don't slap. Man, no. 25,000. Don't touch your leg. You keep person sell kidney for 25,000. It's not me like kill them. It's my Oga that is killing them. Who is your Oga? Oga Sunday. Where is he staying? He say at Ayọ̀bọ Joshua. Ayọ̀bọ. You know him. ẹ tún wo eléyìí kọ́lọ́n bá mi òkè kó ṣàánú wa o tá a bá ti ń rìn lọ́sàn-án bá rìn lálẹ́ ẹ jẹ́ ká máa rìn ká máa wẹ̀yìn torí àwọn oníṣẹ́ ibi ẹwọ̀dọ́mọdékùnrin yìí nítorí ọlọ́run o ẹ̀yin náà wò kẹ́ ẹ wọjọ́ orí ẹ̀ irú owó wo lọmọdékùnrin irú owó wo ló ń wá o irú owó wo náà ń wá tán fi dẹ́mi ẹni ẹlẹ́ni légbodò wọ́n kà lé ní wọ́n kà léjì wọn ò lè káyé èèyàn tán ti dẹ́mi ẹ̀ légbodò tán torí pé wọ́n ń wá owó ẹ̀wọ̀ ẹ̀yin náà wojú ẹ̀ ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin ẹ̀yin náà wò ṣó tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán ti ń dẹ́mi ẹlẹ́ni àìmọye ẹ̀mí ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ àìmọye èèyàn náà ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ ní ayọ̀bọ lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ o ẹ̀yin náà wojú ọ̀dọ́mọdékùnrin yìí ẹ wo 25,000 náà ń tà 25,000 ni wọ́n ń tà odidi kíndìnrín èèyàn tí wọ́n bá ti pààyàn kíndìnrín ẹni tán bá ti pààyàn ni wọ́n máa yọ ó sì ní ẹni tán ń tà fún oní Sunday lọ́gá àwọn oní yìí ní ayọ̀bọ náà ní onílùú. All the people wey una dey carry abeg help me on the light. Make I hold am. All the people wey una dey carry where una dey carry dem go. We dey carry dem dey go Ayọ̀bọ Joshua we go and kill dem there. If una kill dem wetin una dey comot for their body. Like kidney. Their kidney. Yes. Who una dey sell kidney for. It's one man like this. How much is he buying? 25.
25,000. 25,000 for kidney. For kidney. Don't slap. Hey, carry your hand down. You are interrogating. Don't slap. Man, no. 25,000. Don't touch her bed. Not You keep person sell kidney for 25,000. It's not me like kill them. It's my Oga that is killing them. Who is your Oga? Oga Sunday. Where is he staying? He's saying that I boy Joshua. Ayobo. You know him. ẹ tún wo eléyìí kọ́lọ́n bá mi òkè kó ṣàánú wá ó tá a bá. ẹ jẹ́ ká àkọ́kọ́ lọ wo ẹni tí ẹbí kan tí wọ́n ń fi ojú fín lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ọmọ tí wọ́n bí. ẹ̀mọ́ kéèyàn ò bí ọmọ kí 5 nínú àwọn ọmọ òun kó dẹ̀ jẹ́ bọ́dìn láti ìbẹ̀rẹ̀ tí tán ti bí wọn títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí. mo ṣì ń wá bí màá ṣe link up pẹ̀lú family yẹn but màá fi ṣe àfihàn ẹni tí mo rí màá ṣe language. àánú ìyá yìí ṣe mí gan-an àánú ẹ̀ ṣe mí gan-an nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ òun rèé ẹgbà. Gba wọn lélẹ́yìí o, she's now 31 years. Tosin, no. Okay, she. Tosin Akinsoju, 29 years. Gba wọn lélẹ́yìí o, she's now 31 years. 26 years. Kẹ́hìndé Akinsoju, Wow. 19 years old. Akinsoju. Gba wọn lélẹ́yìí o. Okay. 31 years. Mo Wow. bí ní March 27, 1994. Next person lele. Tosin, no. Okay, she. Tosin Akinsoju. Oni ẹni kejì. Ọmọ ọdún mélòó ni àwọn? 29 years. 29 years. Then Wow. Who is the third? the next person. Kiloko. Ṣèyí. Olúwaṣèyí Akinsoju. 26 years. 26 years old. Bẹ́ẹ̀ni. Wow. Okay, the youngest. Kẹ́hìndé Akinsoju. ẹ ráwọn ọmọ ìbọn ṣe jọra wọn bí ìmúmú àbọ̀ tó lẹ́ ń gbọ́ tẹ́ ẹ bá wo lórí Facebook ẹ wò ó bí ẹni gé méjì bí ẹni wọ́n jọra wọn bí ìmúmú bá ń sún ẹ̀yìn díẹ̀ ẹ káwọn èèyàn gbọ́ bó ṣe ń lọ sún ẹ̀yìn díẹ̀ kí wọ́n gbọ́ bó ṣe ń lọ ẹ lọ sórí Facebook please ẹ lọ sórí Facebook. Okay, she. Tosin Akinsoju. Oni ẹni kejì. Ọmọ ọdún mélòó ni àwọn? 29 years. 29 years. Then Wow. Who is the third? the next person. Kiloko. Ṣèyí. Olúwaṣèyí Akinsoju. 26 years. 26 years old. Bẹ́ẹ̀ni. Wow. Okay, the youngest. Kẹ́hìndé Akinsoju. Wow. 19 years old. 19 years old. Okay, twins ni àwọn. Bẹ́ẹ̀ni, twins. So what about Èkejì ẹ̀ wà òkè. Kò sí Okay. around the back. Please, can you take us back to the moment you first had your child, which is Sister Moji experienced nígbà náà? Ẹ ṣé. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo lóyún Mojí, mo ṣàmọ̀ pé mo lóyún. Ìgbà tí mo dẹ̀ bímọ, in fact kò show báyìí pé bóyá orí wọn kéré àbí bóyá wọn ò ní lè sọ̀rọ̀. Bouncing baby ni. Lójú mi ó wà òkè, iye mi ò tiẹ̀ ṣí síbi pé bóyá ó rí bákan àbí kò rí bákan. Mi rí èèyàn sọ fún mi pé ókè o ọmọ tẹbí yìí ó rí báyìí o ẹ kúrò ńbẹ̀ yẹn àbí ẹ má bímọ mọ́ so bóyá a dáa ni mo tún fi lóyún ìkejì. Mi ò fọkàn sí pé kò dáa àbí ó dáa. Ìgbà tí eléyìí bẹ̀rẹ̀ sí ní dàgbà sí tí mo bẹ̀rẹ̀ sí ń rí i pé ó dàbí ẹni pé báwo ló ṣe ń ṣẹlẹ̀ dàbí pé bí mo ṣe ń rí mo bẹ̀rẹ̀ sí ń lọ sí hospital. Ìgbà tí mo tiẹ̀ lóyún mo lọ sí hospital kan gbà yẹn wọ́n sọ fún mi pé She's not comfortable. ó wà ó oyún tí mo ní yìí pé kò sí problem. A ṣe scan a ṣe gbogbo test tó ṣàyẹ ká ṣe à ń ṣe wọ́n dẹ̀ ń gbé wọ́n jáde pé ó wà òkè. So kò ṣóò sí mi tẹ́ẹ̀kejì náà fi rí bẹ́ẹ̀. Ìgbà tí mo dẹ̀ try ẹlẹ́ẹ̀kẹta
kí ló ń ṣẹlẹ̀ mo ní ó dàbí ẹni pé mi ò bímọ mọ́ mo ṣáà stop ń gbà yẹn mo lọ ṣe family planning pé mi ò bímọ mọ́ so my way ṣá níbi tí mo tó jẹ́ pé ìrònú ní all the time bí kí n gbọ́ pé wọ́n ń ṣe yàbí kan kí n lọ kán júwe hospital fún mi kí n lọ kí n ṣe lè kí n ṣe tọ̀hún ó ti wá bọ́ sí ìrònú fún mi nígbà yẹn ti pàdé woman kan tó sọ pé kí n fi ti ọ̀nà àdúrà ọ̀nà churches náà kí n fi mọ̀ ni mo fi dẹni tó ń lọ sí sẹlẹ̀ ní about 20 something years bóyá bíi 23 or 24 years ago torí ibẹ̀ ni mo ti ní oyún àwọn táyé kan yìí so bó ṣe rí nìyẹn ìgbà tí mo dẹ̀ lóyún wọn mi normal delivery ni gbogbo àwọn ọmọ yìí wọn fún mi ní any problem. Have you ever blamed yourself or questioned why this happened to your child? mo máa ń bira mi léèrè pé kí ni nǹkan tó ń ṣe mí gan-an kí ló ń ṣẹlẹ̀ bọ̀tì ìgbà tí iye mi bẹ̀rẹ̀ sí ní ṣí láti lè máa béèrè irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ yẹn ilẹ̀ ti kún already so tí bá kàn tiẹ̀ dẹ̀ wá sọ pé ókè o báyìí ni mo fẹ́ ṣe bí ìgbà tí nǹkan téèyàn ti ṣe tó ṣẹ̀ṣẹ̀ wá ń wá sọ ọ̀nà àbáyọ yẹn òun náà ni mo wá títí dọjọ́ ìní báyìí so mo máa ń bira mi mo máa ń wò pé at least èmi nìkan kọ́ ni mo wà láyé ó ṣe jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run màá tún bẹ̀rẹ̀ sí gbàdúrà iṣẹ́ òru gbogbo ẹ̀ ṣọ́ọ̀ṣì kan o hospital kan o oògùn kan ní kẹ́ ẹ̀ lò ìgbà míì gan agbára mi ò ní gbé àti ra oògùn ìgbà kan tí mo wà ní Ìkọ̀tún wọ́n júwe hospital kan fún mi ní Òṣòdì but àti kó àwọn ọmọ láti Ìkọ̀tún dé Òṣòdì ń kọ́ kò sí agbára fún mi hairdresser ni mo fàárọ̀ ọjọ́ mi kọ́ kì í ṣe pé bóyá èmi náà kò wù mí láti ṣiṣẹ́ ó wù mí láti máa ṣiṣẹ́ but ìgbà tán bẹ̀rẹ̀ sí ní wọnú ayé mi ní ìkan méjì ó di pé iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ẹ̀mọ́ àti tọ́ àwọn ọmọ special children pẹ̀lú iṣẹ́ hairdressing already tó jẹ́ pé ìgbà téèyàn bá délé lálẹ́ náà ló máa tó sinmi so iṣẹ́ yẹn so pọ̀ ó dé stage gangan àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sá fún mi wọ́n máa ń sá àwọn customers bẹ̀rẹ̀ sí ń sá wọ́n bẹ̀rẹ̀ sí ń yẹra bí mo ṣe wà ń sìn dáàdì wa ẹ wò ó mi ò ṣiṣẹ́ o torí pé pẹ̀lú wọn mi ò lè ṣiṣẹ́ torí pé àwọn nǹkan kan wà tí kò kì í yẹ kí wọ́n ṣe tí wọ́n máa ń ṣe téèyàn ò bá sí nílé for instance bóyá wọ́n lọ sídìí iná kankan lọ tan náà anyhow that is electric kínní àbí kẹ bóyá mo carelessly gbà mí mo lè gbàgbé kí n má mú ṣáná lẹ̀ so oríṣiríṣi àwọn nǹkan míì tí wọ́n lè ṣe tí mo rí pé ó lè pa wọ́n lára tí èmi àti bàbá wọn jọ foríkorí pé in that case bóyá kémi jókòó tì wọ́n kí n máa tọ́jú wọn kí àwọn dẹ̀ máa ṣiṣẹ́ kán máa fìyẹn bọ́ wa so bí mo ṣe wà ń sìn mi ò ṣiṣẹ́ o ṣiṣẹ́. What is the most painful thing someone has ever said to you about your children? Àwọn kan wà tó jẹ́ pé wọ́n nínú kọ́mẹ̀ntì wọn wọ́n ń sọ nísọ wípé bóyá kí lèmi náà ń wò tí mo fi bí wọn tó bẹ́ẹ̀ yẹn àbí pé mo mọ̀ pé mi ò lè bọ́ wọn ni mo bí wọn àbí bóyá ṣé mò ń fi wọn tọrọ owó ni ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jẹ́ kó yé wa mi ò fi kí n ṣe pé mo fi wọn ń tọrọ owó ṣùgbọ́n mò ń jà fún ọjọ́ ọ̀la wọn ni mo jókòó mo rò ó pé okay what if tí mi ò bá tiẹ̀ sí mọ́ báwo làwọn ọmọdé ṣe fẹ́ máa live òun ló ṣe jẹ́ kí n mẹ́nu débẹ̀ nígbà kan pé tó bá tiẹ̀ jẹ́ pé àwọn obìnrin wọ́n ní ọkọ wọ́n produce at least ọmọ yẹn a lè máa tún ẹ̀yìn mi ṣe tí mi ò bá sí mọ́ okay kí n máa ta provision or foodstuffs tó bá jẹ́ pé mo rí owó gidi tó jẹ́ pé màá lè máa fi ta at least táwa náà lè máa rí jẹ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ so nǹkan tí mo rò pé ó rọrùn nìyẹn because tí n bá ní kí n ṣiṣẹ́ kan pé mò ń jáde mò ń wọlé ó máa affect tí ó fi jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí mò ń rò ni pé bóyá kí a rí nǹkan lò fún àwọn ọmọdé yìí kí ọpọlọ wọn kó tiẹ̀ lè jí so ìdí nìyẹn o ọmọ aráyé kan jọ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má dá mi lẹ́bi torí pé ẹni tó kàn ló mọ̀ èmi lárí o kò sẹ́ni tó mọ̀ la ẹ ṣé.
ẹ ṣe gan. Ọlọ́run má fàyè dà wá láàmú, Ọlọ́run má fọmọ dà wá láàmú, Ọlọ́run má fìgbésẹ̀ dà wá láàmú, Ọlọ́run má dà wá láàmú kankan. Ẹ gbọ́rọ̀ màmá yìí ó bímọ 5 àbí 5 náà kọ́ ni 4 sì wà autistic. Autism ni àwọn olóyìnbó máa ń pè é Yorùbá ẹja filẹ̀ léèbó báwọn autism ẹ wò ó sì ń bẹ wọn léra wọn láti 31 years ago, the first one 31, the second one 29. wọ́n máa gbìyànjú náà ní bóyá tí ń bọ̀ bẹ́tà bóyá tí ń bọ̀ yóò bẹ́tà wọ́n máa gbìyànjú náà ní wọ́n á ń kọ́ léra wọn. Ẹ̀rí ojú ayé bá wọn. Ó wù mí kí n reach out sí family yìí, iṣẹ́ sì ń lọ lórí ẹ̀. Iṣẹ́ ń lọ lórí ẹ̀. Ibi tí a bá rìn àjò ẹ̀ dé máa bùn yín gbọ́. Ẹ jẹ́ kí n gba contribution méjì lórí ọ̀rọ̀ tí ojú ilé ta tójú bọ̀. Hello. Lálóyé ẹ kálẹ́. Ọlọ́run ni o màmá. Ọmọ làgbára ọmọ ṣe o. Ẹ rí nǹkan. Orí ìṣe ọmọ tó ó sọ̀rọ̀ ó ṣe. Ó sọ̀rọ̀ ó ṣe yóò lọ́ba kankan kékeré ìgéèrè wọn. Àmín. Ẹ dákun ẹ bá tún yà ìṣòro náà ẹ̀rọ àwọn àdọ́dọ̀ rẹ̀. Ẹ dákun ó ní agbára o. Ẹ bá ń wọ̀ wọ́n kò ní gán wàlẹ́ kò dùn mọ́ mi inú. Wàlẹ́tà láì. Àní kọ́lọ́ mọ́ fàyè dà wá láàmú ni. Má wọ́n dà wá láàmú lórí ọmọ dà wá láàmú. Àwọn mẹ́rin wọ́n rí bákan náà bí ọmọ rẹ̀ sì. Ẹ̀rí bá ṣe lágbára báwọn. Wọ́n wá jọra tirun. Wọ́n jọra wọn ti mú tirun tó ọmọ ṣe o. Ẹkún family kan. Ọjọ́ làwọn ò lè ṣe. Ọlọ́run ò lè ṣe. Lágbára Ọlọ́run ló fọwọ́ ìyanu kan wọn. Àmì alágbára kúnlẹ̀ àbíamọ́ àánú ìyá yìí o ọdẹ àárọ̀ ẹ̀ máa bẹ́ tó bọ̀ o. Yes ma ẹ ṣeun ìyá àbèjì ẹlẹ́gùsí o ẹ ṣeun ẹyọkan ló kù lórí yẹn. Hello. Ọ̀sọ̀run èdè. Ẹ kálẹ́ bàbá ọmọ méjì rèé o. Ẹ ṣeun ọmọ méjì àjẹwàkùn àtìgbọ́lá alé àtìgbọ́lá oko. Ẹ mọ̀ kú ṣé Olúwa. Olúwa ṣàánú wa. Ṣé Olúwa lẹ́ ṣe o. Olúwa ṣàánú wa o. Olódùmarè yóò jẹ́ ìgbìyànjú yín ládé. Àmín sà ẹ ṣeun. Mo bá yá yẹn mo bá kẹ́dùn o. Ẹni ọ̀rọ̀ bá ògbọ́n mọ́ o. Kò gbọ́n o. Ẹni ọ̀rọ̀ bá ògbọ́n mọ́ o. Ẹ bá yá yẹn náà ó fi làákàyè ó fẹnu gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ọmọ aráyé. Ẹ má bu òun o. Torí tẹni tó dé la rí o. Tẹni tí ń bọ̀ àmọ́lá bí òní kan wá ni. Ọ̀dọ̀ àbáyọ ló kú o. Ọlọ́run jọ ọ̀rọ̀ àbáyọ o. Ẹ ṣeun. Àmín. First one 31-year-old. Kábíyèsí. Yóò dáa sí ni wọ́n ń lé. Ẹ wá ní rò pé so ní special thing tẹ́yìn ń ṣe fọ́lọ́run. Ṣé nǹkan kan wà tí ẹ̀ ń ṣe fọ́lọ́run tí ò fi rú nǹkan báyìí kan yìí? Ẹni tó bá mọ núrò yóò mọ̀ pẹ́ẹ́dú. Ọjọ́ yìí ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ yìí ti ń lọ. Ẹ jẹ́ á lọ ṣe rí ìyá kan nìyẹn o. Mò ń tó bọ̀ ni o, ìyá kan rèé. Ibo ni ó tì wọ́n sí kò sí. Ẹ jẹ́ á tún wá lọ tọmọ tìyá mi. Tọmọ tìyá yìí tó wà ń bí. Kò panilẹ́rìn rárá. Kò panilẹ́rìn. Ọlọ́run ó yá ẹ lọ sórí Facebook mo ní ẹ ní ìkan láti wò ó
ẹ lọ sórí Facebook tọmọ ti yá kan rèé màá sì gbàlejò arábìnrin kan mo fẹ́ kí èyí ó síwájú ká fi wò pé ọmọ kan rèé o ìyá kan rèé. ilé àgbà fún yẹn wà lẹ́wọ̀ sùn. mo fẹ́ ká wò pé ọmọ kan rèé o ìyá kan rèé àbí ká ti rú rẹ̀ bọ́ ń bì ni ó sì wà ń bẹ̀ hùn ó yẹ lọ sórí Facebook ó ń rèé. fún yín nìkan jẹ ni ilé àgbà fún yín ẹ̀wà lẹ́wọ̀ sùn ẹ kàn dójú sí mi ni. ẹ padà pa yín ni ṣé màá fún yín nìkan jẹ ni ilé àgbà fún yín ẹ̀wà lẹ́wọ̀ sùn ẹ kàn dójú sí mi ni. ẹ̀rọ àwọn ní ẹ̀rí mẹ́rin jọ mí lójú ẹ bá fún wọn lómi ó yẹ gbomi tẹ fẹ́ mu kí ló dé bá ti dẹ̀ dójú sí mi ṣé kí fún yín nìkan jẹ kẹ́ lọ kú sí nìkan àdánwò fẹ́ dé bá yín ni kí ló dé gan-an ẹ̀gbọ́n ayíkẹ́ láwẹ̀ láàrin ọdún náà mo ra bàtà fún wọn o mo ra jàlámíà fún wọn tó ní ẹrú mi sí mo wọ̀ 27k jàlámíà sí mo rà fún yín àdánwò òde bá yín yín padà fún yín nìkan jẹ ni gbogbo ẹrù àdánwò yìí ní gbogbo ẹ̀fọ́ pátápátá ní ń dáàbò sẹ́ẹ̀sì ya wò yẹn gbọ́ fún ayé mi ẹ̀gbọ́n yín mú mi bí elépè ìfàdánwò ayé o ó ní ẹrú mi sí mo wọ̀ o gbogbo ra jàlámíà yẹn fún yín o ẹ̀fún wa wẹ̀ fún wa lọ́jà bá ẹ̀yin náà wọ́n kún lójú wọn ẹ̀sùn yẹra yín wò mo lè lárí yín mọ̀ kì í dẹ́jú àdéhùn fẹ́ dé bá yín wọ́n àmọ́ ní ẹ̀rí ìyá sẹ̀lẹ́bù náà ní mà sẹ̀lẹ́bù ni mí èmi gan mo fi àṣẹ mi ṣeré ni mo sẹ̀lẹ́bù gan mo sẹ̀lẹ́bù bí wèrè mo sì mọ àwọn nígà ẹ wá ń dójú sí mi ìyá mi ṣé bá gbé ìyá mi pamọ́ ni ṣé gbé yín pamọ́ ni kí lẹ tún wá fẹ́ onísọ̀lẹ́nu ni yín kí lẹ tún wá fẹ́ jẹ́ ìfàjọ ìsìlẹ̀mọ́ láàrin ayé ká onísọ̀lẹ́nu ni yín kí làbí fò tẹ̀ ṣe mo lè fún yín pa ní lẹ́jọ́ òbóyìn kílẹ̀ bá yẹn ẹ sì gbọ́ fani. ẹ padà pa yín ni ṣé màá fún yín nìkan jẹ ni ilé àgbà fún yín ẹ̀wà lẹ́wọ̀ sùn ẹ kàn dójú sí mi ni ẹ̀rọ àwọn ní ẹ̀rí mẹ́rin jọ mí lójú ẹ bá fún wọn lómi ó yẹ gbomi tẹ fẹ́ mu kí ló dé bá ti dẹ̀ dójú sí mi ṣé kí fún yín nìkan jẹ kẹ́ lọ kú sí nìkan àdánwò fẹ́ dé bá yín kí ló dé gan-an ẹ̀gbọ́n ayíkẹ́ láwẹ̀ láàrin ọdún náà mo ra bàtà fún wọn o mo ra jàlámíà fún wọn tó ní ẹrú mi sí mo wọ̀ 27k jàlámíà sí mo rà fún yín àdánwò òde bá yín ní padà fún yín nìkan jẹ ni gbogbo ẹrù àdánwò yìí ní gbogbo ẹ̀kọ́ pátápátá ní ń dáàbò sẹ́ẹ̀sì ya wò yẹn gbọ́ fún ayé mi ẹ̀rọ yẹn mú mi bí elépè ìfàdánwò ayé o. ó gbàrónú sí ọmọ kan sí ìyá rẹ̀ nù o ìyá kan ló ń kó àwọn ọmọ mẹ́rin kiri ti àwọn autistic homos mẹ́rin ló ń kó kiri ìyá yẹn ò lè ṣiṣẹ́ kó lè ṣe nǹkan kan ẹ̀wọ̀n tó ń go through ìyá kan àtọmọ kan náà tún rèé ìyá yìí òun ló bí ọmọ yìí o kó tó di pọ́ ọmọ yìí yóò gbọ́njú yóò ní ipa tí ìyá ń ti kó lórí ẹ̀ kí ni ìyá àbá wa ṣe omi bọ́ lójú mi ńgbà mo rí ọmọbìnrin kọ́pà kan ńgbà tó sáàfù tán tó wá lóun wá màmá rẹ̀ ti yá wèrè tipẹ́ ìta ni màmá rẹ̀ wá ó sì tún lọ bá màmá ẹ̀ ó kọ́ra oúnjẹ lọ́ra gbogbo ẹ̀ lọ ó ń fọwọ́ nu màmá ẹ̀ lójú ó ń kó mọ́ra ọmọ kan lè yí ó lóun ó fọrí ìyá mú gírí pé ipò gbò ó lóun fúnra ló fọwọ́ ara ń pa ìyá ẹ̀ arábìnrin ẹ súnmọ́ bí ó lóun ló fọwọ́ ara ń pa ìyá òun ẹ wo ọ̀rọ̀ ìyá sọ́mọ tí mò ń lé bọ̀ ìyá sọ́mọ kan ní ti màmá tó bí àwọn ọmọ tí wọ́n rí bí wọ́n ṣe rí òun ìyá kan nù ìyá kan tún lè yí tọmọ rẹ̀ lóun ó sanrí rẹ̀ mọ́ gírì ìyá kan tún nù ẹ kálẹ́ arábìnrin ẹ súnmọ́ kínní ẹ pẹ̀lẹ́. Yes sir. wọ́n Taofik wá wọ́n ṣàlàyé fún mi nípa ìrìn àjò yín ni mo ṣe ní kàn sọ fún yín pé kẹ́ wá pàdé mi lórí ètò lálẹ́ yìí. Okay sir. torí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé yẹn kí ni ó pé wọ́n ti jẹ́ ná. nínú àlàyé wọn ó rí i pé wàhálà ni láti bẹ̀rẹ̀ ayé. láti bẹ̀rẹ̀ ayé. bẹ́ẹ̀ni kó tó di wá pé yóò wà tún bọ́ sórí àwọn ọmọ. nígbà tó sọ̀rọ̀ dáàrin kan. àwọn ọmọ yẹn dà. àwọn ọmọ yẹn ti sùn. wọ́n ti sùn anyway a ṣe ń padà bọ̀ lórí ètò lórí ọ̀rọ̀ yín a ṣe ń padà bọ̀ àwọn ọmọ ti sùn báyà bí
a ṣe ń padà bọ̀. ohun tó ń ṣe ìyá ó tún ti ń ṣe kan nínú àwọn ọmọ orí ìyàbọ̀ náà ṣe wáyé ọmọ méjì bó náà ṣe wáyé òun náà fi gbogbo ara gbádùn ó ní tó ń ṣe tó gbà tó wá sọ̀rọ̀ dáàrin kan ló wá ní pé òun ò tiẹ̀ sọ tó ṣùgbọ́n òun fẹ́ káwọn ọmọ yìí ó kú mọ́ lọ́wọ́. kàbíyèsí wọn ò ní kú mọ́ lójú ẹ tọ́ ọmọ ọdún mélòó. ọmọ 32 years. 32 years. They appear younger than your age. Bó ni ìrìn àjò yín ṣe bẹ̀rẹ̀ gan-an. ẹ ṣe láti 2003 ìmọ̀ mi ti bẹ̀rẹ̀ àìsàn. Jọ̀ọ́ má sunkún kó ẹ̀wọ̀n yìí ó lè gbọ́ dáadáa. Ó yá. wọ́n ṣàìsàn títí. Sọ̀rọ̀ sókè o. wọ́n ń ṣe àìsàn títí. láti 2003. láǹtìrì bá a ṣe ń gbé wọn lọ sórí òkè kan là ń gbé wọn lọ síbòmí iṣẹ́ náà ń lé wa nígbà tí wọ́n lórí òkè. lórí òkè nígbà tí wọ́n gba gbogbo ń ta ní tán yányán pátápátá tí kò sí nǹkan kan iṣẹ́ làwọn ẹbí mọ́ èmi náà wà lọ sórí òkè kan lóṣogbo. ọmọ ìlú wo ni. ọmọ ìsanlú ìsìn ni mí. ìsanlú èkìtì. ìsanlú ìsìn ní Kwara State. ìsanlú ìsìn ní Kwara State. bẹ́ẹ̀ ni sà. ẹni màmá náà. bẹ́ẹ̀ ni. bàbá yín kọ́. the same ìlú kan ni wọ́n. bàbá gan kọ́ dáàdì yín kọ́. bàbá náà gbà tó náà ti náwó tí ò sí yàtọ̀ àwọn náà sá lọ. bàbá náà sá lọ. bẹ́ẹ̀ ni. èmi nìkan àtìyá yẹn ló kù. ẹ̀yin mélòó ni ìyá bí. àwa mẹ́rin ni ìkan kú. kàbíyèsí. nínú wàhálà yẹn náà ni. àwọn méjì yòókù ńkọ́. àwọn méjì tó kù torí akéré ń gbà náà wọ́n fi wọ́n há káàkiri ni wọ́n fi wọ́n há káàkiri bí tán ti fi wọ́n há kiri nìyí tó kù yẹn ló ti join ẹgbẹ́kẹ́gbẹ́. kó máa mu gbó kó máa mu gbogbo nǹkan ibẹ̀ ló ti kó kú lọ́nà. ìkejì náà tó tún jẹ́ gbọ́n mi nísìnyí mo tún pò náà títún fẹ́ yàwọ́. bí báwo. mo ti pè láti ìgbà tí màmá ti kú. ìgbà wo ni màmá kú. wọ́n kú ní last year. last year. bẹ́ẹ̀ni. ọ̀dọ̀ ẹni wọ́n kú sí. bẹ́ẹ̀ni sà. bí mo ṣe ń gbé wọn káàkiri nìyẹn so orí òkè ibi tán drop wá sí a lò good 15 years níbẹ̀. 15 years lórí òkè nílùú o. lórí òkè yẹn lóṣogbo. lóṣogbo orí òkè agric CAC. ẹ dúró. bẹ́ẹ̀ni sà. 2003 lẹ sọ pé màmá bẹ̀rẹ̀ àìsàn. náà ti bẹ̀rẹ̀ àìsàn. ìgbà wa ni wọ́n dump fín sí orí òkè. wọ́n drop wá sórí òkè ní 2011. 2011. bẹ́ẹ̀ni. in solid 7 years nìyẹn 7 to 8 years. náà ti drop wá sí. tí màbá ti síkì kó tó di pé wọ́n wá drop ní 2011. ìgbà tán wá drop wá sórí òkè yẹn. àwọn tó wà ń bẹ̀ torí ọlọ́run wọ́n ṣàgbára wọn. orí òkè lóṣogbo bàbá yẹn try fún wa àwárí fámílì kankan débi tí ó tẹ̀ sọ pé gàrí ní kẹ́tì ẹ̀ máa mu ààrẹ ní kankan èmi àti ìyá yẹn náà ni ìgbà tó sú mi mo wo bóyá pé tí mo bá márì bóyá wàhálà yìí tiẹ̀ tún máa dínkù mi márì tí mo márì àṣé mo ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ìyá ni. ìgbà wo lẹ márì. mo márì ní 2000 and ọmọ mi ṣáà ti pé ó ti pé 6 years by first born mi kì í ṣe pé mo marry mo lóyún ni kì í ṣe pé mo marry torí yẹn ṣe marriage nígbà tí ọmọ tí ó ṣàgbàfọ̀ tó ń ká sọ wá ìyá ó ṣàjẹ́ ìyá ò lè rìn ibi tán bá wà náà máa yàgbẹ́ sí náà máa tọ̀ sí èmi ni màá gbé wọn. láti 2003. bẹ́ẹ̀ ni láti 2003. wọ́n ṣẹ̀ wá kú ní last year. wọ́n ṣẹ̀ wá kú ní last year ìgbà kó tó di pé àìsàn yẹn wá ó le kó tó di pé ó mẹ́mí wọn mo pe àwọn èèyàn wọn kan tó wà ń bàdàn ẹ tiẹ̀ wá yọjú sí wọn. wọ́n léèyàn ń bàdàn. wọ́n léèyàn ń bàdàn lẹ́yìn ìkejì wọn nìkan ló máa ń pè tí mo dẹ̀ tí ń ṣé twins ni wọ́n ni. twins ni wọ́n ìkejì wọn yẹn máa ń pè ó máa ń fò bọ̀ kò yọjú
kò yọjú títí ìyá yẹn fi gbẹ́mìí mì ìgbà tó gbẹ́mìí mì ìṣẹ̀lẹ̀ ẹ̀rù ń bà mí ọpẹ́lọpẹ́ àwọn tájọ́ ń gbélé àwọn ló dìde fún mi. ìgbà tẹ́ ẹ wà nílé ọkọ ọ̀dọ̀ yín náà ni wọ́n wà. ọ̀dọ̀ mi náà ló wà ó náà ló fà á tẹ̀sí yẹn fi pọ̀ fún mi mi ìtẹ́lẹ́rú tó ń sọ̀rọ̀ ní ọkọ mi mi ìtẹ́lẹ́rú tó ń sọ̀rọ̀ wọ́n máa sọ pé ọmọ tó ṣe pé arọ nìyá ẹ̀ wọ́n lé mi tọmọtọmọ dànù ni wọ́n tiẹ̀ béèrè ọmọ mi àbẹ́ mi wọ́n béèrè mi wọ́n tiẹ̀ béèrè mi wọ́n kí ẹ̀ ń pa mi rárá mi ìtẹ́lẹ́rú tó ń pè wọ́n mi wọ́n bí mi. You've gone through time. mi ìtẹ́lẹ́rú tó ń pè mí. ẹ kọ́ṣẹ́ kankan. mo kọ́ṣẹ́ bọ̀ mi ì ṣe freedom ṣe bówó ni màá fi ṣe freedom mi ì ṣe freedom. kí ló ṣẹlẹ̀ ó kù ìṣẹ́jú márùn-ún èmi àti àbí àárín ìṣẹ́jú márùn-ún àárín nǹkan yọ. mi ì ṣe freedom wàhálà yìí náà ni mo bá káàkiri títí ìyá yẹn fi dákẹ́ sí bíbá. síbàdàn bí nílé ọkọ yín. irọ́ ẹ ti kúrò nílé ọkọ wọ́n lé mi bẹ́ẹ̀ ni mo tẹkùntẹkùn wọ́n lé ọtí àti ìyàbọ̀ wálẹ̀ ń gbé. tẹkùntẹkùn ni mo fi kẹ́rù mi tí mo kọ́kọ́ fún àbádọ́ mo kọ́kọ́ sá lọ ná fọ́dún kan mo fi ìyá yẹn sílẹ̀ nígbà tí wàhálà yẹn wọ̀. kí wàá ní ìyá yẹn ń jẹ. mi lè sọ. kábíyèsí ọlọ. nígbà tó sú mi tí mi ò rẹ́ni tí mi tiẹ̀ rẹ́ni sọ pé mo tiẹ̀ fẹ́ ké pè mi ìrè ìgbà tó tún sú mi ìyá yẹn tún gbé Ìbàdàn ni mo wà báyìí. ọ̀dọ̀ ta ni. mo dàgbà lé ni. iṣẹ́ kí lẹ̀ ń ṣe tẹ́ fi ń. mo máa bá yàn tún lè ṣe gbálẹ̀ fọgọ́ta iṣẹ́ tí mò ń ṣe nìyẹn so ìgbà tó sú mi ni mo wá padà mo ṣe wà tí ẹ̀gbọ́n ọkọ mi pè mí pé tí mi ò bá wá gbé ìyá mi ọpẹ́ ńkọ́ náà àwọn máa gbé síta. bá ń pè é ṣé ó ní káàṣì lọ́wọ́ kí n mo fẹ́ fún arábìnrin ní 10,000 kí wọ́n tiẹ̀ mú dání n fẹ́ farabirin ní 10,000 kan mú dání. bó ṣe rí nìyẹn pé àwọn máa gbé ni mo wá bẹ bàbá tájọ ń gbélé mo wá bẹ ipò kó jọ kó fún mi yàrá kan lára àwọn yàrá yẹn kí n tiẹ̀ fi gbé màmí sí pé bó tiẹ̀ ṣe ìwọ̀nba ọdún kan ni ìgbà tí màá fi dé ọ̀dọ̀ màmí ara wọn ti lẹ̀ mọ́lẹ̀ ṣe ni gbogbo àwọn ara wọn bẹ́ẹ̀ ṣe ló ṣí síbọ̀lẹ̀ ní. ṣe rí láì tí mò ń bá bọ̀ látẹ̀kan mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá tó bí àwọn ọmọ afúnṣọ́ 4 léra the first one 31 years the second one 29 ìkan náà 20 imagine ẹ wo oṣù tí màmá yẹn ó máa go through láti tọ́ àwọn ọmọ yẹn kò sì sírètí pé bó ṣe bọ́wọ́ yìí kò sírètí ní téèyàn tá a bá rò ní téèyàn kò sírètí pé àwọn ọmọ lóúnjẹ kankan tí wọ́n fún yà hùn. òun rèé ọmọ kan sì ní ìyá rẹ̀ tọ́jú ní gbogbo kéke yóò sùn yóò tọ̀ tó tọ́jú tí ọmọ dàgbà tó ló níye yàrá tó ń wọ̀ kóhun tó ra sọ fún yà tó lóun ó sàn rí ìyá mọ́gi. Cash madam ṣé cash wà oko cash dání oko drop owó sọfíìsì ok kí la ti máa ṣe arábìnrin níbo ni ẹ̀ ń gbé. Kúọlá ok ẹ lọ dúró dè mí níta àwọn ọmọ lórí àwọn ọmọ a ṣe kinní kan mi mọ the way mi jẹ́ gbọ́ bó ṣe ń lọ rárá pẹ̀lú arábìnrin èyí tẹ́ ẹ bá lágbára èyí tẹ́ ẹ bá ẹ̀yin náà fún 10,000 lálẹ́ ẹ ṣeun mo tiẹ̀ fẹ́ pé sọ bó ṣe ń ṣe àwọn ọmọ yẹn. ìwẹ̀ àìkejì yẹn àkọ́bí gbogbo ẹnu ẹ̀ báyìí òun ló ṣe nínú ọ̀lọ́ fún ẹ̀ ibì kan wú lẹ́gbẹ̀gbẹ̀ báyìí débi pé proprietress gan pè mí pé tí mi bá ti mójútó kí n mọ̀ wulẹ̀ jẹ́ kó wá sí school tán bá wọlé. èkejì yẹn imú ẹ̀ báyìí ó ṣáà máa ń ṣe kàtà all the time mo wá gbé lọ sí Adéọ̀yọ́ òní àǹsàn from there náà rí ìfá mi lọ sí Adéọ̀yọ́ gbà tí wọ́n ní kí n lọ ya scan mo ya scan wọ́n ní imú ẹ̀ block nípa wọ́n máa gé
nǹkan kan nínú. Wọ́n á gé mu rẹ̀. Ihò mú yẹn ni. Dìwé ẹ̀yin súnmọ́ mẹ́díkà kínní díẹ̀ ṣé ẹ gbọ́ ogun tí wọ́n sọ yìí abẹ́ ní nǹkan kan tí ẹ lè ọ́fà wá lórí àwọn ọmọ yìí kí wọ́n yọjú ní Monday ó dà tó bá di Monday Dìwé ní ká fún yín ní 10,000 lálẹ́ yìí àwa náà ó sa 10,000 jọ kẹ́ ẹ lọ fi gbára mú díẹ̀ tó bá di Monday ẹ gba bí ẹ ṣe lè dọ́dọ̀ wọn ṣe gbọ́ ẹ lọ síbẹ̀ ẹ jọ Dìwé mo fẹ́ mọ bó ṣe ń lọ ìgbésẹ̀ wo la lè gbé lórí ọ̀rọ̀ wọn kí ni ẹ ló ń ṣẹ̀yìn náà. ọ̀nà fún yẹn náà ni tí ń bá lanu báyìí. ọ̀nà fún irú tó ń sọmọ ló tún ṣẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi. ẹ. ó máa ń yọ mí lẹ́nu mi tí ẹ sọ tèmi táwọn ọmọ yẹn ni. Ọlọ́run ṣàánú wa ẹ dìde fìyà. àwọn ìyá mi bàbá mi ẹ jọ. ẹ dìde